rahmatullahi wa barakatuh. ọpẹ́ ni fún Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad. ní ìṣẹ́jú kékeré tó kù tá a fi gbérùn òtúmọ̀ útúbà wa la fẹ́ sọ ìlọ́nà tí ó gbà yé wa. nínú Islam bó ṣe bẹ̀rẹ̀ Ànábì wa Muhammad salam kódà nígbà tí ń gbèlú Mẹ́kà, ẹ gbọ́dọ̀ mi yé, tí ń gbèlú Mẹ́kà, kíbùlà rẹ̀ òun náà ní Aqsa Mosque. gbogbo mùsùlùmí pátá Ọlọ́run ó pa wọ́n láṣẹ pé mọ́sálásí Aqsa ni kẹ́ máa dojúkọ. kódà ìgbà táwọn Ànábì wà Mẹ́kà àtìgbà tó kú Mẹ́kà, Ànábì ìran kan lọ́dọ̀ Ọlọ́run pé tí wọ́n Ọlọ́run sì lè bá yín pẹ̀lú ojútì, ọ̀ràn kan lọ́dọ̀ Ọlọ́run pé sọ lè bá yín yí sí ìlú mi tí ó fi lè jẹ́ Kaaba Mẹ́kà, Kaaba tó wà Mẹ́kà. ó wù ní ṣùgbọ́n nítorí pé àṣẹ lásán níbi tá a bá dojúkọ àṣẹ ni tọ́lọ̀ ibi ọba ti wọ Ọlọ́run pé ká dojúkọ ládojúkọ, ibi à ń dojúkọ nǹkan lọ́lọ́run àṣẹ rẹ̀ pé ẹ dojúkọ, kódà bí ọlọ́ba ní àdojúkọ lọ ilẹ̀ ládojúkọ. àṣẹ lọ́n dé ó ní àti rí wa Ànábì pé gbogbo àlọ́ tá à ń gbójú sánmà lọ ń bẹ̀bẹ̀ ọ̀dà adarí yín ẹ máa dojúkọ Kaaba. àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ sí máa dojúkọ Kaaba. kò sí jàǹgbà kankan ní gbogbo píríọ̀dù Ànábì lórí ọ̀rọ̀ mọ́sálásí Aqsa àti ìlú tọ́wọ́ àti ṣe Palestine, kò sí jàǹgbà. ta ló wà ń bẹ̀ lásìkò Ànábì? àwọn Arab ló wà ń bẹ̀. àwọn Arab wọn máa pè hàn ní Kanaaniyun. ilẹ̀ ẹ̀bà níbi gbogbo àwọn tíra tó nítumọ̀ àná pè hàn ní kíni o Kanaaniyun. àwọn Arab yìí wọn kò tí ì sí ti ń jẹ́ Banu Israila tí wọ́n ti wà ń bẹ̀. ó kọ́ mi tẹ́tún lè pè wọ́n, ó kọ́ yẹn ó strange, ó kọ́ ọ̀jàgbani. ó náà nígbà tí wọ́n ń jà, tí wọ́n ń bá wọn màmá líkọ àwọn àwọn tí wọ́n máa fẹ́ jẹ gàba, tí wọ́n ń bá wọn jà. àmọ́ ìtọ́ yẹ kára sọ lé lórí òní yìí pé àwọn àrùn tí wọ́n ń pè ń Kanaaniyun náà yẹn wọ́n ti wà ká tó bí Ibrahima, ká tó bí Ibrahim sì rèé ìlú Kaldaniya ní Iraq wọ́n bí sí. ìgbà tó jíṣẹ́ torí pé ìlú yọ̀ wà pàtó, ó sì mọ̀ pé àkàn ń bẹ tẹ́ gbàgbọ́ nínú mọ́lọ́ọ̀lọ́kan. wọn ò lẹ́sìn tọ́pọ̀ ṣùgbọ́n ẹ̀sìn bàbá wọn ni mọ́lọ́ọ̀lọ́kan. àmọ́ àwọn gan ti ní problem torí òjíṣẹ́ jìnnà sí wọn. àwọn yẹn ni wọ́n ń pè ní Yabusiyun, ó kọ kejì tẹ́ mọ́ pa àwọn Palestinian. wọ́n wá ń bẹ níbi kan tán pè ní Jerusalem, ẹ̀yẹn ni Ọlọ́run àlàáfíà. wọ́n mọ̀ pé àkàn bẹ́ẹ̀ àwọn ní Kanaaniyun. ó kọ kejì tẹ́ mọ́ pè ní Al-Yabusiyun. ló sọ yìí pé òun fẹ́ lọ ọbẹ̀, ló fi dàníyàn pé òun fẹ́ lọ síbẹ̀. ó travel tó jágùn ọlọ ọbẹ̀, tí ń tọ́ka sí pé àwọn ará tó ń pè Palestinian ìsìn náà Ibrahim gangan bá wọn ń bẹ̀ ni, torí wọ́n ti ń exist ní ọdún tí èsì ẹgbẹ̀rún ọdún mọ́ ká tó bí Ibrahim kó tó lọ síbẹ̀ ó ti bí àwọn ọmọ rẹ̀ kan tí í ṣe Ismaila, Yakuba àti kíni o Ishaq. wọ́n gbé Yakuba lọ sí ibẹ̀ ni níbi ìrìn àjò yẹn. àwọn kan ní òtún àwọn rárá wọ́n bí ibẹ̀ ni nígbà tí Ibrahim lọ síbẹ̀. èyí ń wá garib ẹ̀gbọ́n ọ̀pọ̀lọpọ̀ tí àtẹ̀ bá kà ìtòsàn jù ni pé òun náà lọ ọbẹ̀ ni kì í sọ máa bẹ̀. wọ́n gbé láti Iraq lọ síbẹ̀ ni. tẹ́ bá ń sọ asilu Ibrahima, ibi tẹ́ ẹ̀ máa sọ ni kíni o Iraq. ok, lẹ́yìn ìgbà tí Ibrahim kú tán, ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ sí àwọn Banu Israila nípa bàbá wọn tí ṣe Yakub bí ọmọ
méjìlá kọ́ ni à méjìlá torí gbogbo tí wọ́n ń pè ní Israẹli ọ̀nà méjìlá wọn pè é sí ọlọ́run máa yọ ànábì ọlọ́run láàrin àwọn àràn kan ì máa yọ ọba láàrin àwọn àràn kan àwọn Banu Israẹli rèé ìjọ tó lọ́n bá yọ ànábì ọlọ́run fún wọn wọ́n máa béèrè wọ́n máa ń wá kọ́lọ́run ó ṣe ànábì ọlọ́run yẹn ní ọba tí ọba ti lè jọba tí ẹ̀ bá ti fún àwọn ọlọ́ba wọn burú wọ́n dà ànábì láàmú ẹnìkan tí wọ́n lè dà láàmú wọn náà lọ́ba ìyẹn lọ́wọ́ àtọ́ pé kò sáà nàbí tọ́lọ́run fún wa tọ́lọ́run ò fún ní ìyà ó ní ìyà lọ́wọ́ èpè tí ó ṣẹ̀ fún wa tí ó ṣe kíni tí ó mú wa irú èpè tí wọ́n ṣẹ́ fún Musa Sáfìríyù èpè ni àṣẹ ọlọ́run ọba àlékè ọlá ni torí gbogbo oore tí Musa ṣe fún wọn bó ṣe gbà wọ́n lẹ̀ lọ́wọ́ Fáráò síbẹ̀ wọ́n tún fi ibi sú Musa lójú ọ̀nà lẹ́yìn ìgbà tó náà pa Fíráò náà rẹ̀ tán wọ́n á kúrò níbi tí omi yẹn wọ́n ń lọ lójú ọ̀nà báyìí gẹ́gẹ́ bí Al-Qur'an ṣe sọ ní wọ́n bá tún rí àwọn kan tẹ́ ń sòòsà wọ́n bá dojúkọ Musa pé ij'al lana gẹ́gẹ́ bí ó ti wà ní Al-Qur'an ij'al lana aliyatan nuqatil fi sabilillah ij'al lana aliyatan kama lahum aliha ilẹ̀ Musa yìí wú àwa náà ò lè báwa náà wọ̀ Ọlọ́run kékeré ni ìwọ nìkan náà ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀ báwa náà wọ̀ Ọlọ́run kékeré láàárọ̀ máa bá sọ̀rọ̀ láàrin wa ànábì Musa ni pé òpònú ni yín pẹ̀lú oore tọ́lọ́ ṣe fún yín ẹ tún wọ́lọ̀ mí ìyàtọ̀ jẹ́ Bani Israẹli láti wọ́n fi gbèpè nítorí pé wọ́n rí ànábì fín àtọ́ba ni tọ́lọ́mbà tí wàá fẹ́ fìyà jẹ wọ́n tí ò ní jẹ́ ọpẹ́ yọ wà gbé ọba dìde tágbára wọn ò ní ṣe kíni tí ò ní ká bí ọba Tálútà nígbà wọn gbé Tálútà dìde òun náà lọ gbà wọn lẹ̀ lọ́wọ́ àwọn tí wọ́n fìyà jẹ wọ́n àpótí tí èèyàn fi lè dictate pé Ọlọ́run bẹ pẹ̀lú yín tí wọ́n pè ní Daood inú àpótí yẹn làwọn nǹkan lo Musa kan wà ntọ́gajù tí ń bẹ́nu àpótí òun náà ní Tàwùrátà Musa àwọn òfin tọ́lọ́run kọ fún bẹ́nu àpótí yẹn wọn àrà àpótí wọn ti gbà kúrò lọ́wọ́ wọn wọn á bìlífù pé àfi kápótí wọn padà sáàrin àwọn òun ni wọn máa túmọ̀ pé ẹ̀sìn ń bẹ ní àárín àwọn ọ̀dọ̀ ẹni táwọn bá ti rí àpótí òun làwọn gbà lọ́gà ìgbà wọn wá fẹ́ yọ̀gà fún wọn tó ní wọn burú gan wọn ò fẹ́ ní tawhid àwọn sì nìkan ní Jama'atul ìyẹn ni pé ìmọ̀lọ́ọ̀lọ́kan àwọn nìkan ní lórí ayé lọ́lọ́ fi máa sọ pé ẹ̀yin lọ́lájú Ọlọ́run sáà ń bá wọn sọ̀rọ̀ tó láwọn ẹni rẹ ló bí wọn àwọn onítàwíìdù làwọn tó bí wọn àwọn ànábì Ọlọ́run ló sẹ̀ wọn kalẹ̀ gbogbo ànábì tó Ọlọ́run rán pátápátá gbogbo wọn ọ̀dọ̀ wọn ni àfi díẹ̀ lórí tàwíìdù náà dẹ̀ ni ṣùgbọ́n àwọn aráàlú tára bá ti dẹ̀wọ̀n báyìí wọ́n máa tako ìjọ ìmọ̀lọ́ọ̀lọ́kan lọ́lọ́run fi wá nígbà tí ìyà ń jẹ wọ́n lọ́wọ́ tó ń lọ bá ànábì wọn pé ànábì ìyà ń jẹ wá bá ní sọ ànábì ni o àfáà ni o bẹ̀tẹ̀ àfáà ò lè jà kì í sọba kò lè gbọ́n ìyanu wọn ni wọ ànábì Ọlọ́run bá ní bọ́ Ọlọ́run sọ̀rọ̀ kọ́ bá ní wọ́ba ànábì Ọlọ́run ní mọ̀mọ́ yìí dáadáa tọ́lọ́run bá gbé ọba dìde ọba màmá lọ́mọ ogun tiẹ̀ tọ́ba gbọ́ ọba dìde sẹ́ẹ̀ jà wọ́n làwọn ọjà kí ló táwọn ò ní jà àwọn tó ti fìyà jẹ àwọn wọ́n ti lé àwọn bí dúkìá wọn lọ́lọ́run bá fi mú Tọ́lútà wá nígbà tọ́lọ́run mú Tọ́lútà dé wọ́n tún bẹ̀rẹ̀ sí máa kó ẹ̀sùn Ọlọ́run pé ṣé èyí sì lè darí àwọn báyìí kò lówó táwọn kò lówó wọ́n ti fẹ́ máa dá òtẹ̀ lọ́lọ́run sọ pé ọ̀dà ẹ̀ẹ́rì àpótí kan lọ́dọ̀ rẹ̀ tẹ́ tí ń wá tẹ́ẹ̀rì àpótí ìṣèrè ó lé láàrin wọn àpótí Tọ́lútà òun ló ní lọ náà fi gbà fún Tọ́lútà sẹ́yìn pé wọ́n ti gbà fún un àpótí lásán fi gbà fún tọ́ba ti kúrò lápótí báyìí wọ́n tó lè takò àbí wọ́n ti àti pé òun ni ó lídìí ogun ọ̀ṣẹ́gun àmọ́ bí tó gun yẹn parí sí tínútọ̀ ogun yẹn parí sí gangan ó ní wípé Dáwúdù ọmọ àdá ẹran ó sì máa ń lo rọ́bà báyìí tí wọ́n máa ń jù báyìí yẹn ó máa ń lò láti fi pa àwọn àkókò àbáwọn nǹkan kí nǹkan tí ọ̀dà tí wọ́n bá fẹ́ àtáàkì ẹran rẹ̀ ó ti wá good ó sì jẹ́ ẹni tó gba àgbọ̀ nú Ọlọ́run ọmọ kékeré ni òun náà wàá tẹ̀lé wọn lójoojú ogun wọ́n kọ́ fẹ́ dá padà kọ̀ dáhùn ó tẹ̀lé wọn lọ
Ọlọ́run sì ti rí ọkàn wọn pé wọ́n kọ́ bá wa ṣẹ́gun lásán ni wọ́n wo Tálútà sí o nígbà wọn ti rápò tí wọn ọ̀pọ̀n lé mọ́ ẹnu ọjọ́ tó gbàpò ti dé tí wọ́n ní tó fi lè jẹ́ pé àpótí tá à ń wá tẹ́nà kò rí kódà Ànábì Ọlọ́run ti ń bẹ láàrin wa kò rí ìwọ wá rí àgbọ́dọ̀ gbọ́ ọlọ́ba lóòótọ́ dájú pé ọba tẹ́ ẹ̀ mọ̀ pé ọba lẹ́lẹ́ lò tẹ́ fi bọ́nú oko ẹrú ẹ̀ tó fẹ́ gbàgbọ́ nú ọba àgbàtọ́lọ́ tó dámù jísà padà pẹ̀lú àpótí tẹ́ ń wá tí náà fi gbà pé ọ̀dà àpọ́ máa jọba àwọn ó tò lẹ́yẹ̀ sẹ́ẹ̀rì 10,000 lọ́dọ̀ àwọn tàkà lọ́jáde ńlé fáwọn lọ ojú ogun tírí ńgbà tí wọ́n débi omi wọ́n ti kú 1,000 wọ́n ti sá padà ìgbà wọn àdójú ogun kankan wọ́n ti kú 313 àwọn kan ní 314 àwọn kan ní 315 gbogbo 1,000 tó ti pín ní tó jùlọ jùlọ ti sá padà ṣerú àwọn èèyàn lẹ́yìn ọ̀rẹ́ yìí ní Dáúdà wá ní wọ́n Jálútà tí wọ́n pè ní Gòláyátì ó jáde síta ó ní pé ta ló tó bẹ́ẹ̀ nù yín tó lè jà kọ́ wá báwọn kò sẹ́ni tó lè jáde tọrọ gàá pọ̀ Dáúdà wá fẹ́ jáde àwọn èèyàn sọ fún pé ìwọ tó kéré àwa tá a ga ju ọ lọ gan tá a tún lọ́jọ́ orí ju ọ lọ ọ̀sán ni wọ́n mọ̀ wọ̀rí wọ́n bá fi ilẹ̀ Tọ́lútà ní ẹ̀ fi ilẹ̀ òkú mẹ́ta péré tí tẹ́ ẹ̀ máa fi ta rọ́bà náà lè pa Gòláyátì tí ẹ̀ ń pè ní Jálútà Mósè á pa báyìí Ọlọ́run ti mọ̀ wọ́n ní ọ̀dà ìwọ lọ pa ìwọ lọ ó sì ṣe kíni lọ́dọ̀gá wọn Ọlọ́run náà wà tún fún ní mà ṣe rí màtọ́ Ọlọ́run fún Dáúdà kìí ṣe máa ti sùkú o ìmọ̀ àtọ̀dọ̀ ẹ̀ wá òye làákàyè bẹ́ẹ̀ yẹn bá kéwú tọ́lọ́run ọba fún kò lè darí bẹ́ẹ̀ bá fi darí ìlú òtún ni ìmọ̀ ìdarí wọn èké ní yunifásitì ìmọ̀ ìdarí ọgbọ́n àtọ̀dọ̀ Ọlọ́run ni ọ̀nà méjì ní sì máa ń pín sí ìtì máa ń wà lára ẹni tí ó darí ìmọ̀ wọn tó bá ti wá dé ipò darí tó jáde báyìí tó rí èèyàn Ọlọ́run á máa fi yòókù mọ́ yóò sì máa ṣe ló fi jẹ́ yí pé ìtumọ̀ ayàtẹ̀ ẹ̀ máa ń kàwọn ìtumọ̀ ẹ̀ ní mọ̀ ń sọ̀hún kúlíláwùmọ̀ máàlíkàlì múlíkì tu'til mulka man tasha Ọlọ́run yan Mùsá lánàbí Ọlọ́run lóòótọ́ àmọ́ kò yàn lọ́ba ẹni ọba wo Ọlọ́run ní máa yàn ní kíni o ọba torí pé ọba wọ́n máa tọ̀sọ́nà léyìí tọ́lọ́ máa fẹ́ lò ní wọn ìdí ìyà tí máa jẹ gbogbo ẹni Ọlọ́run bó ti jẹ Bani Israila kó tó di pé ọba dé àbíkánàbí Ọlọ́run kan tó wá bá wọn bẹ lọ́hùn nítorí pé wọn ò mọ Ọlọ́run ni ẹni tí ó sì mọ Ọlọ́run ò ní fún ní ọba tí ó yọ kúrò ní ọ̀fìn tí ó tòlú ẹ̀ gbogbo nǹkan wà dàrú mọ́ wọn lọ ẹ̀rí pé ilẹ̀ Yorùbá yìí bàbá Àkàndé ó fẹ́ reply àwọn oní Yorùbá nation ó ní ilẹ̀ Yorùbá o pé ká yá lọ àbí ó ní tí a bá yá lọ 100 ọdún à ń já lọ láàrin ara wa torí Yorùbá ò lọ adarí kéré tó fi ládàrí wà láì ẹbọ náà ni ẹ̀yin mẹ́yẹ mùsùlùmí pé òròrí ẹbọ wọn ó sì tún bẹ lọ́pọ̀lọ́ wọn tí bá a ṣe sọ̀rọ̀ gbogbo àwọn àfáà tí ń da nǹkan pọ̀ mọ́ra wọn ẹ wá ní wọ́n ń ba ìsìláàmù jẹ́ sáà kan dúró dáwájú Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹbọ ó ti sáwọ débi wípé ìjọ kan à ń sáwàdà kan lọ́dọ̀ gómìnà kan tẹ́ẹ̀tì mọ̀ nfẹ̀ dákọ̀ rẹ̀ ni lọ́wọ́ ni pé àwọn ẹlẹ́bọ pé táàbà àwọn èèyàn sọ pé àjọ ń discuss pé tẹ́ẹ̀bà ṣe ń táwọn ẹlẹ́bọ ń béèrè fún àwọn ò ní dìbò fún yín o ọlẹ́bọ ló níbò gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó nítorí pé ẹlẹ́bọ gangan wà tí ò lọ ṣọ́ọ̀ṣì kò sì lọ mọ́sáàsì tùmọ̀ tẹ́ẹ̀kan máa tó rí ni pé jàmá ẹlẹ́bọ mi tún wà nù mọ́sáàsì tí ó wà sí ọ̀dọ̀ ẹlẹ́bọ àti jàmá ẹlẹ́bọ mi nù chọ́ọ̀chì tí ó tún wá sọ́dọ̀ ẹlẹ́bọ ẹ wá ní òun ṣe fún ẹlẹ́tọ̀ wọn ẹ ti gẹ̀ẹ́tì ò báyẹn àwọn kan bẹ́ẹ̀ nù mùsùlùmí tó pé tó o bá ṣẹ bọ wọn à lè bínú sí ọ tó ráhàn gan ṣe tójú tó o ṣe lọ ní kọ̀rọ̀ tó bá sì ń bẹ láàrin wa ìkẹ́ Ọlọ́run ni ó jìnnà ló fi jẹ́ pé gbogbo òlù tí wọ́n bá fi pẹ́ ẹbọ rẹ Ọlọ́run máa ń sàrú òru bẹ́ẹ̀ kọ́lọ́n kọ́ sànù wa ìparí ọ̀rọ̀ mi ni pé Bani Israila àwọn ànábì wọn lọ́jẹ́ àpọ́nlé ó wà lára wọn àti ìmọ̀ Ọlọ́run lọ́kàn wọn ẹ̀gbọ́n mi yé
nǹkan ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n gbọ́dọ̀ dánwò tí wọ́n bá ti yapa sọ́lọ́hun tí wọ́n yapa sànàbí ṣùgbọ́n nǹkan ẹlẹ́ẹ̀kẹta wọ́n gbọ́dọ̀ dánwò òun náà ni tí wọ́n fi ṣe wọ́n tọ́lọ́hun fi wó Fáráò òun náà ni ìbalẹ̀jẹ́ ìpànìyàn wọ́n ń pa wọ́n lọ́lọ́hun wọn bá fi gbé ànábì Ọlọ́run dìde pé lọ́ọ́ gbà wọ́n lẹ̀ tọ́ba adipa náà wọ́n ń pààyàn irú bọ́n ṣe ń pààyàn lónìí ẹ gbọ́ mi yé a jẹ́ pé ìbínú Ọlọ́run padà sọ́dọ̀ wọn. ìkejì mọ́tàn rẹ̀ jẹ́ o Al-Qur'an lọ sọ yìí pé tọ́ba di òpin ayé ji'nakum lafifa gbogbo olùkíbi tẹ́ ẹ bá rí kẹ́ ẹ wà ń kó yín jọ sójú kan náà o ibi àwọn àwọn wọn kóra wọn jọ wọn wá láti Amẹ́ríkà wọn wá láti France wọn wá láti Britain wọn kóra wọn jọ síbẹ̀ Al-Qur'an ló ní wọn kóra wọn jọ tọ́ba kóra wọn jọ tán wọn àrà àwọn ẹrú Ọlọ́run kan sí yẹn bó ṣe rí nìyẹn o nínú àwọn tí wọ́n ń protest lágbàáyé ẹ lọ gọ́ọ̀gù ẹ máa rá àwọn jù tí wọ́n ní ìkóra ẹni jọ síbi táwọn wà àwọn wábìnú Ọlọ́run kí wọ́n fi àwọn Palestinian lọ́rùn lẹ̀ jù náà làwọn náà Israeli làwọn náà àmọ́ wọ́n mọ tí ń bẹ́ nù ìwé wọn gàgà pé ẹ gbọ́dọ̀ kójọ àfi bínú sí i nítorí ìyapa Ọlọ́run tẹ́ ẹ ṣe ni ìjọ ẹ bá wá kójọ ẹ jẹyà ni bí wọn bá wá ní jẹyà bí wọn bàbá kù wọn jẹyà ṣé wọn ò ní jẹyà báyìí pẹ̀lú adúrú ohun tí ẹ ti pa over 37,000 kí ló máa ṣiṣẹ́ kí ló dé tó fi ṣe over 20,000 ọmọ Palestine lẹ kó sọ́dọ̀ ọ̀hún yín nítorí pé wọn ò fara mọ́ kẹ́ ẹ jẹ gàba lórí ìlú àwọn over 20,000 àwọn àlọ́ mú tí ojú 1,000 èèyàn náà lọ kọlù àwọn náà wàá mú wọn pé tẹ́ ẹ bá ti release àwọn èèyàn wọn àwọn náà release àwọn èèyàn yín ẹ wá lọ pa àwọn ọmọ kéékèèké ẹ lọ bá gbogbo omi ìlú jẹ́ ẹ bà iná ìlú jẹ́ ẹ bà íńtánẹ́ẹ̀tì ìlú jẹ́ ẹ bà gbogbo ojú ọ̀nà jẹ́ ẹ wó thousands of kíni ilé àwọn mọ́sálásí tó tóbi pátá kìí ṣe pé mo yọ̀ kán lẹ́ o gbogbo mọ́sálásí tó tóbi pátá ní gbogbo ìlú Gaza wọn wo church tọ́jọ́ yìí pé over 600 years church yẹn ti wà nínú ìlú Gaza wọ́n destroy rẹ̀ nítorí pé àwọn Christian yẹn náà wọ́n support wọn. ẹni tí ń gbìjà wájú lónìí kí ló dé tí Macron tẹ́gbẹ́ rẹ̀ tó fi fẹ́ẹ̀lì ní France ẹgbẹ́ tó kó ní darí country ó fail nítorí pé àwọn ọmọ France wọ́n dìbò against wọn torí àwọn kan bẹ́nu wọn tó pé torí ọ̀rọ̀ Palestine odidi z àbí rẹ́pù bíi mẹ́rin àbí márùn iná lọ wọlé tó pé iṣẹ́ sọ ni pé táwọn bá débẹ̀ àwọn lọ jà fún Palestine àyẹ̀wò á dìbò fún wọn sì wọlé isu Palestine isu ìjọmọnìyàn ni isu Palestine isu àkídà mùsùlùmí ni isu Palestine isu tàn ní bẹ́ẹ̀ bá tún tàn ìtògbé Israeli tẹ́ ẹ bá wo ẹ̀sìn kò gbé Israeli tẹ́ ẹ bá wò jọmọnìyàn wọn ò tiẹ̀ wà bí ẹ tọ́jú ọmọnìyàn láìpẹ́ yìí ẹ̀rù ń bà àwọn Netanyahu torí ilé ẹjọ́ àgbáyé ti parí ẹjọ́ tó fẹ́ rò wọ́n á fẹ́ dá ẹjọ́ wọ́n ti rẹ̀ ẹjọ́ tí wọ́n dà pé kí wọ́n lọ arrest olórí Israel lórí bí ṣe ń pààyàn wọ́n ń wá gbogbo àwọn tí wọ́n bá wọn tọwọ́ bọ ìdájọ́ àwa táwa jẹ́ mùsùlùmí ojúṣe tàwa àwa ò lè jagun àmọ́ ẹ máa ṣàdúrà tí wọ́n bá béèrè owó lọ́wọ́ yín fáwọn tí wọ́n ti sọ dìdàkudà over 200 family wọ́n retrace sí wọn látòrí bàbá dórí ọmọ dórí ìyàwó dórí bàbá family tó over 200 ni wọ́n kà báyìí ṣùgbọ́n a wà rí àìmọye family tó pé bí wọ́n ti palají wọn àbí wọ́n ti pa 1 2 3 gbogbo ẹ̀ pátápátá làwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn lágbàáyé ni wọ́n ń rẹ́kọ̀dù gbogbo ẹ̀ lẹ̀ ìpè lẹ́yìn èyí ẹjọ́ sì tún ń bẹ orílẹ̀-èdè wo lọ́lọ́ kóòtù pé ẹ ti ń pààyàn jù South Africa wọ́n nítorí pé ìyàtọ̀ já wọn ọjà wọn mọ̀ yìí pé kò yẹ káwọn máa wo Palestinian níran lónìí tí mo sọ̀rọ̀ yìí àwọn orílẹ̀-èdè wọ́n ti di 20 something orílẹ̀-èdè kan lọ́kọ́ lọ ẹ̀rù Amẹ́ríkà ń bá wọn yòókù lónìí tí mo sọ yìí 21 tàbí 22 wọ́n dà báyìí nínú wọn ni Turkey nínú wọn ni Russia bákan náà ẹ̀rù ń bà wọn náà ní Amẹ́ríkà lọ́wọ́ tọ́ra àwọn Muslim brother àwa ti rí kíní lẹ́tà wọn ní kí Trump wọlé bí ó bá wọlé ìwọ ọkọ jìyà pé Trump náà fìyà jẹ wọn o ṣùgbọ́n ìwọ yìí ọkọ jìyà pé ọ̀pọ̀ àwọn ará Gaza torí wọn kò ń fà á títí di last week yìí pé ìkàkà náà jọ ni wọn kò sí ìtòrí ọwọlé nù wọn ní ṣùgbọ́n káà náà ò sí bí àwọn ará France kó tiẹ̀ mọ̀ yìí pé ìbò kan bẹ tó ẹ pé torí Palestine ìparí ọ̀rọ̀ mi ni wípé àwa tọrọ lọ́dọ̀ Ọlọ́run ìpàdé tá a lọ ìpàdé orílẹ̀-èdè 16 ni àmọ́ àwọn orílẹ̀-èdè kan wá
tí wọ́n ti wà nú ẹgbẹ́ yẹn ní ti àjọ àgbáyé wọ́n wá láti Turkey láti Libya oríṣiríṣi country tó jẹ́ ti Arab wọ́n wá pàdé àwa 16 countries àwọn 16 countries àwọn olówó láti ibẹ̀ àwọn Supreme Council for Islamic Affairs ní Mali àwọn ẹgbẹ́ ńláńlá tó kó àwọn mùsùlùmí jọ ní Niger, Ghana, Burkina Faso, Côte d'Ivoire asájẹbí 16 báwọn àwọn kọ̀ọ̀kan tí wọ́n lé wá wọ́n fohùn ránṣẹ́ látara àwọn nǹkan tó ṣẹlẹ̀ lójú ọ̀nà so nípàdé yẹn wọ́n lọ discuss pé bóòlù àti lè protect Qudus àti Palestine kìí ṣe bá ṣe jantia ṣùgbọ́n bá ṣe gbìyànjú lọ ilé ẹjọ́ àbí bá ṣe jẹ́ kíjọba wa kọ́ bá fúnlẹ̀ mọ́ wọn pé wọ́n stop bí wọ́n ṣe ń pààyàn kò sẹ́ni kan tí wọ́n agree pé wọ́n gbọ́dọ̀ stop ẹ̀ ntọ́ka wa nù lẹ́yìn náà àwọn tó bá wá ti á di pé wọ́n ti di nǹkan wọ́n ń wá tí wọ́n jẹ bóòlù àti dáwó fún wọn tí wọ́n máa jẹun wọn lọ gba contract o ṣùgbọ́n kàyéfì tọ́lọ́run ṣe ni wípé wọ́n ti káàkiri gbogbo orílẹ̀-èdè 16 wọ́n ti wo ta làwọn ò fi ṣe olórí pátápátá nígbà tí wọ́n wọ Ìwó táwa wá lọ wẹ́kọ̀ọ̀mù wọn gbogbo ara wọn ló change wọ́n ń kà ọ̀rọ̀ tí wọ́n ò lè sọ láwọn ìlú mi wọ́n ń sọ jáde lọ́dọ̀ tàwa ó tún wá jọ wọ́n lójú wípé àgbẹ̀ wá sí Daaru Hijra ibi tí wọ́n ti wá sọ̀rọ̀ ẹ̀dá pátápátá ni pé a ní ẹ̀ka lọ sọ́dọ̀ ọba pé ọba tá a fẹ́ mú yín lọ sọ́dọ̀ rẹ̀ yìí o ọ̀tá òun àtòsà ni òun àtàwọn arúmọlẹ̀ ọ̀tá ni wọ́n ọba tí ń gbógun tó sà sẹ́ẹ̀sì rí lábáwá tó bá jáwọn tó lajú tó ní mànú wọn tó bá ti sọ yìí pé ó gbógun tó sà ó ti ṣẹ̀sìn lọ́dọ̀ wọn torí kò sí ẹ̀ṣẹ̀ kankan ní Islam ẹ̀ṣẹ̀ kankan ní Islam tó kọ ọ̀sẹ̀ bọ̀ kò dẹ̀ sí ẹ̀ṣẹ̀ kankan tó lè dá bó ṣe wà nú ẹ̀ṣẹ̀ tàwa o tọ́lọ́hún lè dárí jọ ẹ̀yẹ kan náà lọ́ra yọ́lẹ̀ ẹ̀yẹ kan náà lè dárí jọ ẹ̀bọ so àgbẹ̀ wa bẹ̀ ń wá rí gbogbo recommendation lára wa wọ́n tún wo pass ti a náà pé the first conference láti lórí Palestine 1997 láti ṣe a tún ní demonstration tá a ṣe so gbogbo wọn sáfẹnu kò wọn sá kéde wa pé àwa ni olórí gbogbo West Africa ìlú wo ni gbogbo West Africa tẹlú ni gbogbo olórí gbogbo West Africa ìtọ́ àjọmí lójú ni pé ní conference yẹn bá a ṣe pọ̀ tó wọ́n ṣe tìyàrù nítorí wọ́n fẹ́ wá ẹni tí àwọn ti tẹ̀sí ẹ̀ wọ́n ti wádìí ẹ̀ ìgbìmọ̀ tó pọ̀ ni wọ́n ṣe tìyàrù yẹn àmọ́gbàtà wà ní ọ̀lù yẹn gbogbo wọn ní wọ́n dìde inú wọn dùn gan so intense fẹ́ lọ́dọ̀ wa wọn ò làbó àlọ́run jùjùjù wọ́n ní Daood àmọ́ kó lò lọ yéé ṣe pé ó fún wa lówó ṣùgbọ́n àwọn kan bẹ tí wọ́n lówó ń bì àwọn aláàfún ní general secretary gbogbo owó tó bá fẹ́ ná kàn máa ná àwọn tó fún general secretary ẹ jẹ́ mọ̀ pé àwọn ará Senegal ni tọ́ra àwọn fún ìjọba tiẹ̀ lọ́rùn pé ṣe nǹkan kan fún Palestine ìjọba wọn sì wà nínú àwọn ìjọba tí ò fàyè gba Israeli kódà tẹ́ ẹ bá ń kabo ní ẹ gbọ́dọ̀ mú passport Israeli ẹ gbọ́dọ̀ ṣe mistake mú wọ̀bẹ̀ Senegal jẹ́ kan bẹ̀ ọ gbọ́dọ̀ ṣe mistake mú wọ̀bẹ̀ ni o ọ gbọ́dọ̀ ṣe mistake mú wọ̀bẹ̀ àwọn country kan bẹ̀ bá tọ́ pé ọ gbọ́dọ̀ mú passport Israeli bẹ̀ bí wàá ṣe ń sọ̀rọ̀ yìí ọ gbọ́dọ̀ mú passport Israeli Saudi Arabia despite pé wọ́n sì ń fún Saudi Arabia lọ́rùn pé kọ́ ó ti lé mọ́ jù wọ́n ń fún lọ́rùn di àárọ̀ tí mo ń sọ̀rọ̀ ogun yìí ní Saudi Arabia tó fẹ́ yá sún mẹ́yìn pé a lè jọ sí sẹ́ kí ló dé gbogbo wọn lọ́mọ̀ pé haramu mẹ́ta wọn ní ẹ̀dárí Saudi ẹ̀yọ kan ti bọ́ sọ́wọ́ ọ̀tá haramu mẹ́ta ilé mẹ́ta kì í ṣe aramẹ́yìn ẹgẹ́ nìsín ìkẹta ń lọ́ ń bẹ lọ́wọ́ wọn ìgbà tó bá wù wọn ni wọ́n jẹ́ owó kírun bẹ́ẹ̀ tó bá wù wọn gbà mí wọ́n lè lé wọn dànù Ọlọ́run kọ́ bá ní liberate àwọn àyè wọn bàbá wa olúwo kọ́lọ́ jẹ́ mi wọ́n gùn nǹkan ń bọ̀ ń wò ẹ̀ gbogbo ẹ̀ sáà ń gbára wọn náà ni nǹkan ń bọ̀ ń wò Ọlọ́run lọ́mọ máa yan ìlú ẹ̀ Ọlọ́run mọ́ dorí ẹ̀kọ́ dò náà tọ́lọ́run fi síbẹ̀ tí Ọlọ́run fi ń pọ́n lulẹ̀ Ọlọ́run mọ́ pa kankan nù wọn gbogbo wa Ọlọ́run jẹ́ a máa ní máa nì sí ká máa lówó sí ká máa lọ́lá sí subhana rabbika rabbil izzati